mo fẹ́ jẹ́ kó máa yin bàbá yẹn atófara tì bí òkè o omi ni bọ́sẹ̀t omi ni sáyẹ̀n ọlọ́run tó ń jẹ́ mi ni má ṣe bẹ́ẹ̀ èmi yóò máa yin ọ́ o ọba yọ̀ mí láyé èmi yóò máa yin ọ́ o títí ayé mi gbogbo èmi yóò máa yin ọ́ o ọba yọ̀ mí láyé èmi yóò máa yin ọ́ o títí ayé mi gbogbo. Ó tí gbogbo wa máa sọ lélẹ́yìí èmi yóò máa yin ọ́ o ọlọ́run ayọ̀ mí láyé èmi yóò máa yin ọ́ o títí ayé mi ó ti yá èmi yóò máa yin ọ́ o ọba ayọ̀ mí láyé èmi yóò máa yin ọ́ o títí ayé mi gbogbo. Ó ní àwa yóò máa yin ọ́ o ọba yọ̀ wá láyé àwa yóò máa yin ọ́ o títí ayé wa gbogbo èmi yóò máa yin ọ́ o ọba yọ̀ mí láyé èmi yóò máa yin ọ́ o títí ayé mi. Oore tó ṣe wá o látọdún tó kọjá lọ àánú tí a rí gbà láyé ló jẹ́ ká kọrin ọpẹ́ sí i o àwa yóò máa yin ọ́ o títí ayé wa gbogbo o èmi yóò máa yin ọ́ o ọba yọ̀ mí láyé èmi yóò máa yin ọ́ o títí ayé mi. Ijó máa yá ijó ọpẹ́ o dábò. Ijó ọpẹ́ o kẹ́ni ọmọ yìí gbé bọ́dì sókè o everybody ló ń jíjó ọpẹ́ o ó dára sí wa látọdún tó kọjá ó tún dá ọ sí o mo fẹ́ wo bó ṣe dára tó nínú ayé rẹ o ijó máa yá ijó ọpẹ́ o. Ijó máa yá o ijó ọpẹ́ o solóore sálánú rẹ̀ ìyìn fún àṣẹ̀dá 2026 o ó dárọ̀ sí i ó tún gbé ọ̀rọ̀ ó yá sọ báyìí ó sọ pé kò rọ́wọ́ rẹ̀ láyé mi orí o orí tó ti rí láyé. Orí o ìwọ̀n tilẹ̀ kéré ó fàánú gbà ọ́ ẹ ṣé olóore ìwọ̀n tilẹ̀ kéré ó fàánú ẹ ṣé olóore. Òrìṣẹ́ rẹ̀ lẹ́bí. Ṣé bó ṣe ríṣẹ́ bàbá yẹn lélẹ́yìí? O tún lè jíjó. Àríyó bí a tilẹ̀ kéré ò fàánú. Ẹ ṣé olóore bí mo tilẹ̀ kéré ò fàánú. Ibi tí mo ti bẹ̀rẹ̀ mo fẹ́ parí ẹ̀ sí. Gbogbo ṣùgbọ́n fún ọ. Gbogbo ṣùgbọ́n fọlọ́run. Gbogbo ṣùgbọ́n fún ọ. Ìwọ tó jogun ó borí wa. Kẹ́ni ọmọ yìí gbogbo ṣùgbọ́n fún ọ. Ọlọ́run kẹ́ni ọmọ yìí gbogbo ṣùgbọ́n fún ọ. Gbogbo lórí pátápátá fún ọ. Ìwọ tó jogun ó borí. Ibi tí màá parí ẹ̀sìn eléyìí agbóṣùbà fún ọ
agbóṣùbà fálátìlẹ́yìn ọlọ́run tí ò jẹ́ ká ti yọ sọnù àwa agbóṣùbà fún ọ mo gbóṣùbà. Let us put our hands together for the Lord Jesus.